adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àwa parí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún àánú oore tọ́lọ́run tó ṣe fún ọdún ní ká máa bẹ́lẹ́bẹ́lẹ́ ilé ní adúpẹ́ fọ́lọ́ọ̀bá náà ajíṣáyé lálàáfíà a lè gbé apá a lè gbẹ́sẹ̀ a lè sọ̀rọ̀ a lè jẹ a lè mú ìrẹ́ Ọlọ́run ètò tó ṣe wá máa lóore má dáwọ́ orí rẹ̀ dúró lára wa sọpọ̀lọpọ̀ orí rẹ̀ fún wa a sì jẹ́rìí pé Ọlọ́run bá ẹyọ̀kan ní òpé méjì nínú ìṣẹ̀dá rẹ̀ ẹyọ̀kan ní nínú àwọn ìròyìn nínú àwọn orúkọ rẹ̀ nínú àwọn àṣírí Ọlọ́run ẹyọ̀kan ní àwa ń fi ìrìnlẹ̀ fún rẹ̀ Ọlọ́run wahdaniyatuk ìjọkan ṣoṣo rẹ̀ Ọlọ́run fi rububiyyatika inú pé ọ̀nà alákòóso gbogbo nǹkan wà fi uluhiyyatika inú pé ìrẹ́ nìkan náà lè gbogbo agbọ́dọ̀ máa sìn gbogbo á ti jẹ́dọ̀ Ọlọ́run gbọ́ sìn kàmí lẹ́yìn rẹ̀ Ọlọ́run wà fi asma'ika wa sifatika nínú gbogbo àwọn orúkọ tó fi ròyìn ara rẹ̀ àwọn orúkọ rere ẹyọ kan nínú àwọn orúkọ náà inú àwọn ìròyìn tó fi ròyìn ara rẹ̀ kan nínú àwọn ìròyìn náà mọ́ fún rẹ̀ Ọlọ́run pípọ̀ níbù fún rẹ̀ Ọlọ́run àwa ń bẹ Ọlọ́run bá ìrẹ̀ Ọlọ́run mú adó sínú ẹ̀sìn yìí bá a sì máa ń bẹ ní gbogbo gbà pé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin mọ́sàísíbẹ̀ fún wa àtúnwà jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú Ọlọ́run bá ní ṣùṣẹ̀rẹ̀ ní ṣe ìrẹ́ Ọlọ́run bá Allah bá ní sí kẹ́ ìgẹ̀rẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jí sọ̀rọ̀ síwájú ànábì bá ní kẹ́ bá ní kẹ́ wọn gbogbo àwọn sàábí ànábì bá ní yọ́nú sí wọn ìyọ́nú rẹ̀ Ọlọ́run jẹ́ kódóra àwọn ọmọdọ́mọ wa èyàn rúsìn Ọlọ́run wà ní kọ̀kan wájí ká páyọ Ọlọ́run kí a páyọ Ọlọ́run ẹ̀rí páyọ Ọlọ́run báyìí hiyal wasiyyatullahi subhanahu wa ta'ala lil awwalin wal akhirin ó náà ni ìkìlọ̀ Ọlọ́run fún àwọn ẹni ìsáájú inú àti agbọ́lọ́wọ́ bá gbọ́ ó náà sì ìkìlọ̀ Ọlọ́run fáwọn ẹni ìgbẹ̀yìn náà jẹ́ gbọ́lọ́wọ́ bá bọ́ ẹ̀rí Ọlọ́run bá ń sọ báyìí fún anú Suratu Nisa Quran chapter 4 ayah 131 Ọlọ́run wa laqad wassayna alladhina utul kitaba min qablikum ọlọ́run láti sọ àsọsílẹ̀ àti ṣe lófin àti pàláṣẹ fún àwọn tàà fún tí a sáájú ẹ̀yin mùsùlùmí wa iyyakum àtẹ̀yin náà kí lásẹ̀ náà anitaqullaha ọ̀nà nìkan ìpáyọ̀ Ọlọ́run ẹ̀rì wa in takfuru tẹ́ bá yà láì mọ̀rìsọ́lọ́run fẹ́nà lillahi ma fi samawati wa ma fi al-ard ọlọ́run kò tí bẹ̀rẹ̀ sánmà àti ilẹ̀ tó wọ́n lọ́ba ní ṣe ẹ̀rì wa kana Allahu ghaniyan hamida wọn lọ́ọ̀bá sì jẹ́ ọba ọlọ́rọ̀ ọba ẹ̀yẹ torí díẹ̀ ẹ mùsùlùmí páyọ̀ Ọlọ́run ẹ mọ̀ pé ó pé ọyá ọjọ́ kan ń bọ̀ tán lọ pàdé Ọlọ́run ọjọ́ yìí Ọlọ́run ròyìn ẹ̀nú Al-Qur'an pé yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ tí owó ní ṣàǹfààní tọ́mọ̀ ní ṣàǹfààní àfẹ́mọ́wá bọ́lọ̀ bá pàdé pẹ̀lú inú mímọ́ ọdọ́wọ́ ẹni kọ̀kan wà ẹ̀rì lẹ́yìn náà ìdánilẹ́kọ̀ọ́ wa ti ní khútùbà ti ní o náà ni ìtẹ̀síwájú lórí khútùbà wa ti ìjẹjọ́ torí pé àkọlé ìjẹjọ́ a lè parí ẹ̀ ní khútùbà ẹyọ kan méjì ìpele ìpele ni
tó bó ṣe pàtàkì ká gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí ó sì tó bó ṣe yẹ. Kí ni khutba ìdúólé lórí? O náà ni hali yathbutu Ramadan bil-hisab al-falaki al-yawm. Tàbí ká sọ pé hali yathbutu al-hilal al-qamari bil-hisab al-falaki al-yawm. Ìbéèrè ni wọ́n ní ìjẹ́ a lè fi ìmọ̀ astronomy láti fi dìtàmì oṣù Ramadan ó wọlé afẹ́bẹ̀rẹ̀ àwẹ̀, tàbí láti máa fi dìtàmì gbogbo bá ń pè ní oṣù ojú ọ̀run gbólọ́ bẹ̀rẹ̀ gbólọ́ parí, sí a lè fi ìmọ̀ astronomy dìtàmì ẹ̀. Hādhā huwa as-su'āl lè ní dáwà ń bẹ̀. Kí ló jẹ́ orí bẹ́ẹ̀? Àwa tí a bá gbọ́ khutba ìjẹjọ́, a jẹ́ a mọ̀ wípé ọ̀rọ̀ yìí inú àwọn ọ̀rọ̀ tó máa ń bí awuyewuye lọ́dọ̀ àwọn àfẹ́sìn ni, tí ìfàǹfà ìsọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn olùṣèwádìí ọ̀rọ̀ ẹ̀sìn qadiman wa hadithan ní àtijọ́ dèní. Àwa sọ fún yín pé in tó fa ọ̀rọ̀ yìí tó fi jẹ́ pé ó bí gbọ́nmi sí omi ò tó kókó méjì náà ni. Kókó àkọ́kọ́ o náà ni khilaf fi fahmil adillati al-warida fiha wa kayfiyati tawjihiha. O náà ni àwọn ẹ̀rí tó ń sọ fún a nípa rírí oṣù, ìgbọ́ àgbọ́yé àwọn ẹ̀rí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbàgbọ́yé àwọn ẹ̀rí bákan náà, ó bí kí ọ̀rọ̀ wọn má jọ kan lórí ọ̀rọ̀ yìí. Àti bó láti apply àgbọ́yé. Ìdí ẹlẹ́ẹ̀kejì ó náà ni al-khilaf hawla mada diqqat al-hisab al-falaki. Ó náà ni sọ̀lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ àwọn àfá lórí pé ìmọ̀ astronomy ṣé mà tó dájú ni àbí mà tó bí iyèméjì tó ń bí àbá. Bákan náà wa mada mashru'iyyati al-i'timad alayh. Àti bákan náà ni pé ṣé mà yìí ṣé mà tá lè gbára lé gẹ́gẹ́ bí ẹ̀rí ẹ̀sìn ni àbí mà tá lè gbára lé gẹ́gẹ́ bí ẹ̀rí ẹ̀sìn. Àwọn nǹkan méjì tó bí awuyewuye lórí ọ̀rọ̀ ìmọ̀ astronomy nìyẹn. Tá bá fẹ́ wẹ́rì fún ẹ̀rí tí ń sọ nípa rírí oṣù, ó náà ni a fẹ́ lò, ṣùgbọ́n náà tí kálùkọ́ gbọ́ àgbọ́yé àti ọ̀nà tí kálùkọ́ apply rẹ̀ ló ń yàtọ̀ síra wọn, ó bí awuyewuye. Lẹ́yìn náà, ṣé ìmọ̀ astronomy yìí ṣé mà tó dájú ni àbí mà tí ó dájú tí èméjì ń bẹ́m̀bẹ̀? Àti pé tó bá ṣe mà tó dájú, ṣé mà tá lè gbára lé tá lè fi ṣẹ̀rí ẹ̀sìn ni? Eléyìí ni ìwòye sí àwọn àfẹ́ẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ sálámàrí. Àwa ní àwọn àfáà pín sí mẹ́ta lé lórí. Ìpín àkọ́kọ́ asàlẹ̀ ní khutbah tó lọ, òun náà ni madhhabul mani mutlaq, kò sáàyè fún astronomy rárá. Ẹ má ti ẹ̀yẹ́wò, ẹ má gbéyẹ̀wò, kò sáàyè fún rárá. A sì fi ẹsẹ̀ rí àwọn àfáà àti ẹnsọ báyìí nílẹ̀ lórí mímbàrí ní jẹjọ. Àwọn àfáà àtàtijọ́ àtàwọn àfáà òde òní, ìyẹn ni opinion àkọ́kọ́, kò sáàyè fún ìmọ̀ astronomy nínú ẹ̀sìn àwa mùsùlùmí. Èyí ò gbọdọ̀ dàrú mọ́ wa lọ́wọ́. Stand àwọn àfáà wa ni qadiman láti láíláí wa hadithan tẹ́ dòní. Ẹ̀bá wa pariwo jù bẹ́ẹ̀ lọ,
ẹ bá gbé mọ́ ìlárugẹ jù bẹ́ẹ̀ lọ, àwọn tí wọ́n dúró síbẹ̀ yẹn wọn ní tẹ́tí sí yín nóògùn eré àní ìntáàfì máa mà oṣù wọlé òní kí oṣù lé ní ọjọ́ 29 oṣù kan tí bẹ́ntà tàbí káàkàwò kàkó pé 30 láyé ànábì sallallahu alaihi wasallam ìtí a fi ń bẹ̀rẹ̀ oṣù tí a fi ń parí oṣù nìyẹn. Gbogbo àwẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán tánàbí gbà ìtí a fi bẹ̀rẹ̀ tí a fi parí ẹ̀ nìyẹn. Nígbàtí Abubakar bọ́ sórí ìjọba, gbogbo àwẹ̀ tí a gbà láyé Abubakar ìtí a fi bẹ̀rẹ̀ tí a fi parí ẹ̀ nìyẹn. Nígbàtí Umaru bọ́ọ̀bẹ̀, tí Uthmanu bọ́ọ̀bẹ̀, tí Ali bọ́ọ̀bẹ̀, títí fún odidi tí ó dé ní 100 ọdún 1 century gbáko láwọn Mùsùlùmí ṣáájú wọn fi nǹkan kan mí bẹ̀rẹ̀ àwẹ̀ jù kí wọ́n wóṣù tí wọ́n bá rí lọ́dí 29 kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n bá rí kí wọ́n kàkọ́ pọ́gbọ̀n tí wọ́n bá ń gbà àwẹ̀ lọ tí wọ́n bá gba 29 tí wọ́n bá róṣù kí wọ́n dá àwẹ̀ dó tí wọ́n bá rí kí wọ́n kàkọ́ pọ́gbọ̀n. Ìyẹn ni ó náà ni ẹ̀rí ẹ̀sìn ìpìlẹ̀ láti láíláí tọ́lọ́wọ́ bá ti sọ ànábì ànábì Ọlọ́run tó ti sọ àwẹ̀ di ọ̀ranyàn lé ànábì lórí àti ṣe hajj tó sì pé àwọn oṣù wọ̀nyí oṣù táàfi gba àwẹ̀ táàfi ṣe hajj oṣù ojú ọ̀run ni. Lẹ́ni afẹ́wà bọ́ sí ọ̀dọ̀ àwọn abala ẹlẹ́ẹ̀kejì, àwọn náà ni al-mujizun, àwọn àbáyà tí ó sọ yí pé wọ́n fara mọ́ ìmọ̀ astronomy láti lò láti fi dìtámì ẹ̀sìn wa láì fi condition kankan lélẹ̀ ó wà láò. Kí ni ẹ̀rí wọn? Ìdàfẹ́ yàwó lẹ́ni. Tàbá wo àwọn tàà fẹ́ sọ yìí, a rí pé wọ́n jẹ́ orogún fún àwọn alákọ̀ọ́kọ́. Kò sáàyè fún, àyè wà fún. Ó fi hàn yí pé níbẹ̀yẹn rẹ̀ stand méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nù. Àti àgbàláyè, àti ọgbàláyè. Àti sọ tí ọgbàláyè, àti àgbàláyè kí ni bó ni wọ́n ṣe rí. Ẹ̀rí. Wọ́n ní àwọn tí wọ́n gbà láàyè yìí, àwọn rírí pé ṣe bí kí a ti fi ẹsẹ̀ pé oṣù ń bẹ ká ti fẹsẹ̀ rinlẹ̀ ní nígbà tó oṣù bá ń bẹ, ká sọ pé kò sóṣù nígbà tí ó bá sóṣù, pé ń gbà bá ti lè rí àwọn nǹkan tá a fi lè máa tó sì dá wa lójú pé bẹ́ẹ̀ ni níjọ́ báyìí oṣù ọmọ ọbẹ̀, níjọ́ báyìí oṣù ní sí, pé kò sí tó burú níbẹ̀. Ẹ̀rí ibi tí wọ́n ti kọ́ kẹ́fín ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn tí a bá ka ìwé ẹ̀sìn dáadáa, ẹ̀rí wọ́n pè àfáàkan ní Ibn Abdul Barr. Ibn Abdul Barr rí nínú àwọn ògbóǹtarìgì ní mazhabi Imam Maliki ní rahimahullah. Ó wá sí kàjá ń pè ní al-Istikar, Sharh Muwatta ni, ó lé díẹ̀ ní 30 volumes. Olúwa ń sọ, ó ní ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ pé tí a lè fi ìmọ̀ astronomy determine, ó ní tí a bá wádìí ó láàrin pínú àti wọ́n lẹ ọ̀rọ̀ yìí mọ́
lẹ́yìn tó kọ́ gbé jáde ó ní Mutarrif bunu Abdullahi Ash-Shakhir tábìí ni àwọn tí a ń wáyé lọ́gọ́rùn ọdún kejì lẹ́yìn Híjírà, àwọn tí wọ́n bá Nábì láyé tí a bá ń sàbí láyé. Inú àtọ́kọ́ sọ̀rọ̀ nípa kí a lo ìmọ̀ calculation tí a ń jọ náà wọ́n pè ní ilm hisab, ilm falak, àwọn mí ń pè ní ilm nujum. Ó di terminology lẹ́mọ̀ bá inú tí àwọn afẹ́sì wọlé ní terminology tó gbajúmọ̀ ní hisab al-falaki, al-hisab al-falaki ló gbajúmọ̀ lé ní. Bákan náà tí a fà kàtà ń pè ní Abu Abbas bunu Surayj, ìyẹn wà nú àwọn ọmọ kíw mazhabu Shafi'i náà Shafi'iyya ìyẹn ti wá. Bẹ́ẹ̀ náà ni àbákàtà ń pè ní bunu Qutayba nínú muhaddithin, ìyẹn wà nú àfá aládìth. Àwọn tàà sọ yìí ni àwọn tí a kọ́ sọ lórí pé a lè fi ìmọ̀ calculation mọ́ ìbẹ̀rẹ̀ oṣù àti parí oṣù. Ẹ̀rí kí làwọn ẹ̀rí wọn? Nínú àwọn ẹ̀rí wọn, ó náà ní ẹ̀rí tí àwọn tí a láàlè lò láwọn náà mú wá. A ti sọ fún wa inú tó bí problem ó ní fámùlà àdílà alìwárìdà fil mas'ala wa kayfiyati tawjiha, ó ní kagbọ́ yíyàtọ̀ lórí ẹ̀rí. Nínú àwọn ẹ̀rí tí wọ́n mú wá oníláyà al-Qur'an Suratul Baqara, ẹ̀rí táwọn ẹni ìsáájú tàkọ́ sọmú wà náà mú wá ọlọ́ni shahr Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin minal huda wal-furqan faman shahida minkum shahra falyasmhu shahida. Pẹ̀lú shahida yìí kí ni túmọ̀? Ṣé ìtumọ̀ hadara ló túmọ̀ sí ni àbí ìtumọ̀ absara ló túmọ̀ sí ni àbí ìtumọ̀ alima ló túmọ̀ sí ni àbí ìtumọ̀ ra'a ló túmọ̀ sí ni? Àwọn ní gbólóhùn faman shahida minkum níbẹ̀ ìtumọ̀ ní alima, man alima minkum, ẹni ó bá nímọ̀ nínú yín. Ẹ̀rí bí wujudu shahr Ramadan, pẹ̀lú pé oṣù Ramadan ti ń bẹ bí ayi tariqatin min turukil ilm, pẹ̀lú gbogbo ìlànà ìmọ̀ tẹbá fi mọ̀, sawabi ru'ya ẹ̀rí pẹ̀lú ojú ni, aw ikmalil idda 30 tàbẹ́kọ̀ nǹkan ọpẹ́ ọgbọ̀n ni, aw bi falaki tàbí ìmásọ́rọ̀ lọ fi mọ́ ni, dalla ala wujudihi tó ń sọ fún ayé pé àlósùn yí ń bẹ ó ti wà, wa imkanu ru'yatihi tó sì fi ràn pé a lè rí bila usr láìsí wàhálà. Lawla limani, tí ó bá sí pé nǹkan kan ní ò jẹ́ rí, wajaba alayhi siyam, irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀ ti dọ̀nà ilé lórí. Ẹ̀rí ń bẹ wọ́n ti gbé límù falaki wọlé, astronomy, ní tẹ́ bá ma alima ẹmbá kó sùn bẹ̀ rí ló fi ma ní ọkà ló ma ní tàbọ́ calculate. Ẹ̀rí wọn àkọ́kọ́ nù. Ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì wọn náà hadith Abdullah ibn Umar radiyallahu ta'ala anhuma tí Ànábì ní sumu li ru'yatihi waftu li ru'yatihi fa in gumma alaykum faqduru lahu, tàbí pé la tasumu hatta taraw wala tuftiru hatta taraw
fa gumma alaykum faqduru lahu ẹ gbààwẹ̀ látara rírí oṣù ẹ sì dá àwẹ̀ yín látara rírí oṣù tẹ́ bá wá rí faqduru lahu ẹ pè bùbù fún wọ́n ní ay bí manazil yani manazil qamar ọ̀nà ni ẹ mọ́nítọ̀ àwọn ilé tí òṣùpá ń dé sí manzila lẹ́ọ̀kan manzila ta manazil ó ní pé ẹ máa mọ́nítọ̀ ẹ máa calculate ẹ̀rẹ̀ Ibn Qutayba ọ̀sọ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀ náà nìyẹn nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n mú wá náà nìyẹn pé àyè wà láti lo ìmọ̀ astronomy ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kẹta ó náà ni hadith Ibn Umar tí àwọn ẹni àkọ́kọ́ náà fi sẹ̀rí Ànábì sọ bẹ́ẹ̀ pé inna ummatu ummiyya àwa jẹ́ ìjọ kò máa kọ kò máa ká la naktu wala nahsab a kìí kọ̀ǹkan lẹ̀ àyíṣe calculate asharu hakadha wa hakadha wa hakadha Ànábì wá ṣàpèjúwe pé oṣù báyìí ni o oṣù báyìí ni o oṣù báyìí ni o Ànábì nawọ́ rẹ̀ méjèèjì sókè lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan bẹ̀ ọ̀ka ẹyọkan kò tó túnmọ̀ pé oṣù lè jẹ́ 29 oṣù lè jẹ́ 30 wọ́n ní jọun àdíta ń sọ yìí ta kàyé ọ̀rọ̀ àsìkò Ànábì ni lálẹ́ apply rẹ̀ umiyya a kìí kọ a kìí kà tánàbí sọ ní John ni ó kéré ká máa kọ nǹkan láàrin àwọn Lárúbáwá ó kéré ká máa calculate láàrin àwọn Lárúbáwá àti anímọ̀ yẹ kéré ń jọ náà lọ́hùn torí díẹ̀ bàbá gbé ọ̀rọ̀ ẹ̀sìn lórí ìyẹn a lè lára àwọn èèyàn wọ́n lè ní umma náàbì ti jáde kó nínú kauniya umiyya umma náàbì ti di umma tí ní àkọọ́lẹ̀ umma rẹ̀ ti mọ̀ nípa ìmọ̀ astronomy tí wọ́n ti ń gba professor lé lórí torí díẹ̀ àlè apply díìsì yẹ mọ́lẹ̀ ní ẹ̀rí wọn ni mọ́ ń sọ fún yẹn gbogbo ẹ̀rí tí a ń sọ yìí náà làwọn ẹni àkọ́kọ́ lésì fún wọ́n kẹ́kọ́ mẹ́rin wọn náà wọ́n torí pé a lè máa sọ̀rọ̀ ọjọ́ mọ́lé ní ìmásọ́lọ́mì lè ní ti kọjá jọun ní jọun lọ wọ́n lẹ́ ti wà nísìn ó mọ̀ ti jáde kó náà bẹ̀yẹ ìmọ̀ sí nípò yẹ má torí di eléyìí o náà ni àwọn fi dúó ẹ̀rí wọn nù nínú àwọn ẹ̀rí wọn oná ni alikiyas alimakul ọ̀rọ̀ làákàí wọ́n ní pò lẹ́sìn pé ń bọ̀ bá dọ̀rọ̀ oṣù pàfẹ́ bẹ̀rẹ̀ oṣù àwẹ̀ ní afẹ́ bẹ̀rẹ̀ Ramadan afẹ́ parí ẹ̀ lámà fa wàhálà láwà kó ìmọ̀ astronomy dànù sí bí ìmọ̀ yìí ní a fi sọ àsìkò oòrùn táà sí fi ń kírun lénìí ta ní ń bọ́ ta ní ìdínlọ́wọ́ zawal agun tí bẹ̀lọ́wẹ́ náà lọ́mọ wò pé ìmọ̀ tí a fi calculate timing táà fi ń ṣe sọ́lát táà fi ń kírun o náà ní a fi calculate oṣù ọ̀run tí wọ́n ń sọ fún yín bó lẹ́sẹ̀ wá mú kàtẹ́ ní mú kan tó lè díẹ̀ wọ́n lẹ́yìn náà ṣe bá wọn tá ń sọ yìí àwọn ulama astronomy wọ́n máa sọ fún yín pé lásìkò báyìí ìmọ́lẹ̀ òòrùn ọlọ ìmọ́lẹ̀ òṣùpá ọlọ dágbẹ̀rẹ̀ eclipse
láàyè báyìí nílùú báyìí láago báyìí lọ́jọ́ báyìí ẹ̀yin náà lẹ sọ pé fas'alu ala dhikri in kuntum la ta'lamun ẹ máa bi àwọn tí wọ́n bá nímọ̀ léèrè tẹ́ bá nímọ̀ ń pa nǹkan bọ́rọ̀ bá dọ̀rọ̀ mẹ́sìn ẹ ní ṣe fatiwa àfi ká béèrè lọ́dọ̀ àwọn medical doctor ẹ̀rì tó ìdá ń sọ yìí ọ̀rọ̀ nǹkan ọ̀gbìn ni lẹ́fẹ́sọ̀ lórí ẹ máa wá àwọn àgbẹ̀ kí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ọ̀rọ̀ òfin ni ẹ máa wá àwọn amòfin kí ẹ máa padà sọ́dọ̀ wọn kí ló wá dé tẹ́ẹ̀ ní padà sọ́dọ̀ àwọn tí wọ́n ní astronomy ló pé afẹ́ bẹ̀rẹ̀ oṣù afẹ́ parí oṣù ẹ̀rì wọ́n lẹ́yìn náà ó náà ní pé sí ò tí tó ní wàhálà ni gbogbo ọdọọdún la máa dàmú lógbó láti bẹ̀rẹ̀ àwẹ̀ bó láti parí ẹ̀ akẹwà náà ní mọ̀ táwọn mọ̀ sọ pé ìjọba ilẹ̀ bẹ̀rẹ̀ ìjọba ilẹ̀ parí ẹ mọ̀ pé unity tẹ́ ń wá gambẹ̀ tí lè unity nù wòlẹ̀ wá ń sá fún yìí torí díẹ̀ àti pé lè ní ìmásítọ́lọ́mì ó ti di ilmu qat'i ìmọ̀ tí ó ṣe tako bó bá ṣe wí náà ní rí kò tí ní kí ṣe zọ̀ní torí díẹ̀ ọgbọ̀n ọdún sí ìsìn àádọ́ta ọdún tí ìsìn a lè sọ fún yín níjọ́ tí Ramadan ó bẹ̀rẹ̀ níjọ́jọ́ parí ẹ̀rì eléyìí torí di eléyìí wọ́n ní wananu mutalabun bi hadha al-ilm shar'an àti pé ṣẹ̀rí àfẹ́ká ló máa yìí ẹ̀rì nínú àwọn àfá òde òní tí wọ́n dúró lórí opinion yìí nínú ní àfágbà Sheikh Muhammad al-Muti'i Sheikh Tantawi Jawhari Sheikh Ahmadu Shakir Sheikh Muhammad Rashid Rida Dr. Mustafa Zarqa Dr. Sarfil Qudat Sheikh Muhammad Mukhtar As-Salami wa ghayruhum min al-ulama al-mu'asirin àwọn tá sọ yìí náà àfá òde òní modern scholars bí táwọn lọ́nà àwọn gbà wípé kama apply ìmọ̀ astronomy how to start Ramadan àti bá ṣe end ìpèpè wọn nìyẹn ìyẹn jẹ́ opinion kejì tẹ́ bá gbọ́ táwọn ẹ̀kan náà ń pariwo láwùjọ wa ń gbé kí lẹ́sẹ̀ máa dàmú sí ayé ti dẹ̀rọ ìjà tẹ̀lé máa sọ́nà mi sí wà láàmà ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n nímọ̀ igan wọ́n láwọn àlàyé tó pọ̀ lórí ló pé ó máa ń kára lára kí àwọn èèyàn kí wọ́n sọ abala ọ̀rọ̀ kan tó tẹ́ wọn lọ́rùn kan sì kọ́ ìsí òkú ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kí ti consensus àwọn ten astronomy nìyẹn standard consensus inú mọ̀ tí wọ́n ti yà pẹ̀lú lónìí astronomy jẹ́ kàtọ́ pọ̀ ní ìyà pẹ̀lú tó pọ̀ tó pé ìmọ̀ calculation ni tí ó dò sójú kan níbi ò bá ní ma ti ẹ́ dé ìbẹ̀tẹ̀lómi ti bẹ̀rẹ̀ wa ma utitum minal ilmi illa qalila ọlọ́ọ̀bá ní ìmọ̀ tó ń fọ́mọ̀ ẹ̀dẹ́yàn díẹ̀ ni ọ̀rọ̀ táà sí ń sọ yìí ọ̀rọ̀ nípa ìmọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni ìmọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ni tó pé ó níbi tọ́lọ́ọ̀bá Allah tó fi ma àwọn ẹrú ẹ̀ mọ́ ẹ̀rọ àti sọ fún agbé wa ma utitum minal ilmi illa qalil Ọlọ́run dáa fún inú mọ̀ díẹ̀ ni tọ́lọ́wà fún kálukú ní mọ̀ yẹn náà ní ma jọ wá lójú torí díẹ̀ gẹ́gẹ́ mùsùlùmí
a ń láti gbọ́ àgbọ́yé kí ni àwọn àfáà ẹ̀sìn tí wọ́n ti dúró sórí opinion yìí, kí ni àwọn àlàyé tí wọ́n ṣe lé lórí. Àkọ́kọ́, wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ conferences, àwọn ìwádìí lóṣìíríṣìíríṣìíríṣìí, àwọn àpérò lóṣìíríṣìíríṣìí tí wọ́n ti ní àwọn àbájáde lórí àwọn àpérò yìí. Torí díẹ̀ ẹ jẹ́ kí a kọ́ wò ọ̀kan nínú àwọn tí wọ́n nímọ̀ yìí, wọ́n pè ní Ustaz Muhammad Kazim Habib al-Falakiyul Khabir al-Kabir. Wọ́n nínú àwọn tó ní ìmọ̀ nípa ìmọ̀ astronomy ni. Wọ́n lọ́wọ́ ń sọ yufanid lẹ́yìn tí ó ń dá padà ìzàìmín fáwọn tí a máa sọ wípé anna isaba al-falakil akademi al-qat'i, wípé ìmọ̀ astronomy ní ìlànà academist lè ní kí a gba ìlànà ẹ̀kọ́ òde òní gbé kalẹ̀ pé qat'i ni pé kò sí takò, pé kò sí takò ẹ̀rì. Torí díẹ̀ pé àrídájú ẹ̀ lè ní wọ́n lọ dájú ju ṣahádátù basariyya shar'iyya yakiniyya náà, ká sọ pé a rí báyìí gan, ká pé a rí báyìí, ká fojú wo oṣù báyìí, ká rí pé ìmọ̀ astronomy lè ní ó dájú jùlọ. Ó wá ń sọ ó ní báyìí kí ìlà tí a bá sọ fún yí pé innahu isabul akademiyyin fil asl hadith, pé ìmọ̀ astronomy ní òde òní nílànà kakọ́ nílé àwọn ilé ẹ̀kọ́ gíga kálọ gbèlè lórí alladhi awsalana ila ghazwil fada, tó ìpele ní ìmọ̀ ti gbé wa débi pé a ti wọnú agbègbè sánmà lọ. Ìmọ̀ yìí ó ti gbé àwọn èèyàn rìn jìnnà tí a ti wọnú agbègbè sánmà lọ. Awsara ala satil qamar, ó ní kódà ìmọ̀ yìí ti débi pé àwọn èèyàn lè dúró sórí òṣùpá báyìí. Ìmọ̀ yìí ti débi pé láti ilẹ̀ wọ́n sì lọ sórí òṣùpá. Ó ní a lè sọ báyìí fún yín. Ó ní kólìnà, ó ní àwa náà àjọ nímọ̀ yìí ni. Ó láàmà fèsì fúrú wọn. Inal wusul ila al-qamar shay'un, kí a gbéra láti ilẹ̀ lọ síbi òṣùpá ká dé díẹ̀ ọ̀rọ̀ kan ni o. Ẹ̀rì ó ní ọ̀rọ̀ kan ni o. Wa ta'didu tawqiti mukan ru'yatil hilal shay'un akhar, ṣùgbọ́n lórí yí pé ká mọ̀ gbọ́ lóṣù ó lè ìgbọ́ lóṣù ó bẹ̀rẹ̀ ìgbó ní ó parí ọlọ́yàtọ̀. Adénú òṣùpá alọ́sínú òṣùpá ò sọ pé àwa lè mọ̀ pé ìgbàbá ilẹ̀ ó bẹ̀rẹ̀. Ó torí díẹ̀ ó ní falifalakiyuna anfusahum, ó láwọn tí a ń mọ̀ nípa ìmọ̀ yìí káàkiri àgbáyé tó náà jẹ́ kan nínú wọn, ikhtalafu fi hadhihi al-mas'ala, ó lẹ́nà ẹnu àwọn òkò lórí bóòlòsù ṣe bẹ̀rẹ̀ bóòlòsù ṣe parí, ó lẹ́nu àwọn òkò ẹ̀rí fima bainahum, láàrin ara àwọn tí a nímọ̀ lẹ́nu òkò. Dáadáadáadáa wa kadhaba ba'duhum ba'da, ó ní apá kan àwọn máa ń pẹ apá kan nírọ́, òkúrọ́ ní ẹ́ a lè rọ́sù jọdọ̀ sọ kò possible, ó dìjọ́ bẹ́ àtórí ẹ̀rì. Thumma bayyana fi kalamin tawil ikhtilaf al-falakiyyin fi al-hisab,
lọ́wọ́ tẹnubọ̀ ó wá tẹnubọ̀ àlàyé tó gùn pé lásìkò báyìí lọ́dún wọ́n sọ date wọ́n kò date lásìkò báyìí lọ́dún báyìí àwọn kan ní orósùn jọba àwọn kan ní wọ́n ní rí lásìkò báyìí lọ́dún báyìí àwọn kan orósùn jọba ní wọ́n ní rí tàbá ní ìwé ìròkítà ń pè ní Asharatul Awsat ní 22 December 2020 ló gbé ọ̀rọ̀ àfá ìjáde gbogbo náà tàbá sí wo ìṣẹ̀lẹ̀ àwọn onímọ̀ astronomy ní Saudi Arabia ní 2006 tí ó dàrú mọ́ wọn lọ́wọ́ tí a ń fà lọ sí ìfàsọ̀ síbí táwọn kan ní lásìkò yẹn pé ọjọ́ Monday iná ọjẹ́ ọjọ́ ọdún akọ́rá kò lè jẹ́ Monday Tuesday ní ọjẹ́ tí a ń fà mọ́ra wọn lọ tó gbà tó yá tó tó bí ọjọ́ kejì àwọn mẹ́tún dìde wọ́n tó sì rọ́dù padà fúnra wọn lé lórí tó ń túmọ̀ sí pé àwọn tí wọ́n ní ìmọ̀ astronomy náà ẹnu ọkọ̀ yìí kò lé lórí wọ́n máa ń fà mọ́ ara wọn lọ́wọ́ kódà àwẹ̀ ọdún yìí tá ń fàmàrà ọlọ́yìn náà gbogbo ma lọ wẹ́bsáìtì àwọn tí a ní astronomy gbogbo ẹ̀nà fàmàrà wọn lọ́mbẹ̀ àwọn kan gbà yí pé ọjọ́ Sunday ó ní ọjọ́ ọdún àwọn kan gbà yí pé ọjọ́ Monday lọ́jọ́ ọdún kódà ní Egypt àwọn onímọ̀ ní Egypt wọ́n gbà yí pé ọjọ́ Sunday wọ́n ó rọ̀sùn lọ́jọ́ Saturday kódà wọ́n dákọ̀ àwọn ààyè tí wọ́n ti lè rí ní Egypt láwọn ìlú àyè báyìí àyè báyìí àyè báyìí wọ́n sì wá wọ́sùn níbẹ̀ wọ́n wá wọ́sùn níbẹ̀ ní Egypt wọ́n rọ̀sùn torí díẹ̀ wọ́n kọ́ ǹkà pé ọgbọ̀n wọ́n tẹ̀lé astronomy àwọn kan máa ń lò gẹ́gẹ́ bí àǹfààní pé ìmọ̀ ìsọpá lè rí lásìkò bá ẹja wa àsìkò ẹ̀ ti tó ẹja wa táà bá rí kátẹ̀lé bí tí ẹ̀sìn gbé sí táà bá rí kátẹ̀lé bí gbé sí kò jù bá ń lọ ẹ̀rí lẹ́yìn yẹn wọ́n ṣe àpérò kan ní àwọn àsìkò kan nílẹ̀ Sudan wọ́n gbọ́mọ́jọ́ fíkí ní 1989 nígbàtí wọ́n parí àwọn àpérò yẹn inú àwọn communique mo fẹ́ ká díẹ̀ fún wa ń bẹ̀ tó ṣe wípé communique wọn náà ni wípé a lè lo ìmọ̀ astronomy láti dìtàmì ìgbòlàwẹ̀ ọbẹ̀rẹ̀ gbélòsò ọbẹ̀rẹ̀ gbélòsò ọparí wọ́n wá ní àwọn àlàyé kókó àwọn àlàyé ẹ̀pọ̀ mọ̀kànfẹ́ ká díẹ̀ fún bẹ̀ nínú ẹ̀ wọ́n ní وقرر مجمع الفقه الإسلام بالسودان wọ́n ní àpérò yìí àwọn nǹkan tí a pínlẹ̀ lórí bima ana al-matlub shari'an wọ́n lágbọ́ ọmọ ọmọ pé tí ṣẹ̀ríà fẹ́ lọ́dọ̀ wa mùsùlùmí lórí ọ̀rọ̀ tá ń sọ yìí wa thibatu bidati shahr wa nihayatihi o náà ni kásá lè fi pé ìbẹ̀rẹ̀ oṣù rẹ̀ ìparí oṣù rẹ̀ ìtẹ́sìn fẹ́ lọ́dọ̀ wa ní ìgbà ìlóṣù bẹ̀rẹ̀ bàbá ìlọ parí fọ́kọ́dé akọ́rọ̀ wọ́n ní májí fi kí ìfẹsẹ̀ ọ̀rọ̀ ìtàun sọ tí ń bọ̀ ìrìnlẹ̀ hannan akhadha bil isabil falaki pé kí a lo ìmásọ́mọ́mì láti máa dìtàmì ìgbà olóṣù bẹ̀rẹ̀ ìgbà olóṣù parí daruriyun ọ̀pọ̀dẹ̀nà wà necessary
litakdir imkani ru'ya aw adamiha torí pé mọ̀ yí lè fún a ní àti pé kó lè sọ máa wípé a lè rí oṣù lásìkò báyìí àti má lè lásìkò báyìí ẹ̀rì ẹlẹ́ẹ̀kejì wọ́n ní máa náà akhadh bil hisab pẹ̀lú wípé a sọ wípé ká lo ìmọ̀ astronomy yìí ká lo daruri pé ọ̀ràn yẹn ni ó wà necessary illa annahu la yughni an tahari al-ru'ya wọ́n ní kò dípò káwà ò láti consensus wọn náà sọ yóò pé a lè fi ma astronomy determine ò túnmọ̀ kọ̀rọ̀rọ̀ pé ẹwà mọ́jà wa èyí táwọn kan pariwo lọ́dọ̀ wá ń bí lé ní ibi tí a ti papọ̀ nù ẹ gbọ́dọ̀ mọ area of our argument àwákaná ọ̀ta kò mọ̀ yìí ṣùgbọ́n mọ̀ yìí ò gbọ́dọ̀ dípò wíwọ̀ oṣù ṣùgbọ́n táà ń fẹ́ ní kó dípò wíwọ̀ oṣù ìjí ò lè possible nìyẹn wọ́n torí díẹ̀ illa annahu la yughni an tahari ru'ya wọ́n ní ò dípò wíwọ̀ oṣù sawa kana dhalika bil ayn mujarrada afẹ́ fojú wọ́ oṣù ní ìmásọ́lọ́mù dípò rẹ̀ aw min khilal alatin basariyan musa'ida lin nazar tàbá tí ẹ fẹ́ lo àwọn nǹkan tàà fi àwọn irinṣẹ́ tó lè ran ojú lọ́wọ́ láti rí bí telescope ìmásọ́lọ́mù dípò ẹ̀ kásìkò tó kalama fojú wa kálùkù tó kalama telescope wa ẹ̀rì nínú àwọn kókókókó tí a fẹ́ kí ó yé wa ní ẹ wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí àwọn àlàyé fil ayyam ta'khira wọ́n ní nítorí pé lásìkò tá wáyé zadati hajama ala ru'yati shar'iyya wọ́n torí díẹ̀ àwọn èèyàn ti dìde láti máa táàkì káfùmá wọ́sù kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀tún fẹ́ máa wọ́sù ń dáì 2025 ẹ̀mẹ́ fẹ́ máa wọ́sù nígbàtí ma ti dé wàkílọ̀tù mutalaba bil hisab al falaki pẹ̀lú wípé jẹ́sà ń fẹ́ ní pé kò ní ká wọ́sù ma in masọ́rọ̀m ti tó bidawa annahu amrun mahsum pé ọ̀rọ̀ astronomy ti gbogbo ẹ̀fẹ́ kò sí nǹkan nídìí mo lè sọ fún ẹnìsìn àwẹ̀ ọdún mẹ́ẹ̀dógún sí ìsìn ọgbọ̀dún sí ìsìn kílèmù wọn torí díẹ̀ ló sọ yí pé àwọn tí a ní ma igan ẹnu kò lè lórí torí díẹ̀ ìtòsí kókó ń bẹ̀ jẹ́ fẹ́ kó yé àwa mùsùlùmí lórọ̀ tá ń sọ náà ni wípé gbogbo ẹ̀kọ́ ni a gbà wọlé a jàǹfààní látara ìmọ̀ yìí kò gbọ́dọ̀ pa ìpìlẹ̀ rẹ̀ gbogbo tí ó bá ti pa ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ ní wíwọ̀ oṣù pẹ̀lú ojú wíwọ̀ oṣù pẹ̀lú nǹkan tó lè ran ojú lọ́wọ́ nínú ọmọ òde òní odidi ọ̀rọ̀ kan tó ní ìgbà bá débẹ̀ ká lo àwọn irinṣẹ́ òde òní tá a gbé kalẹ̀ ní ìlànà astronomy láti fi wá oṣù kí lójú táwọn bá fi wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ká kọ́mọ̀ yí pé ìdáyẹjú ní ìnira ni wípé ń bẹ́nu àwọn àfẹ́ẹ̀sìn tí a gbà yí pé ká fi ìmọ̀ astronomy ká fi wá oṣù látàtijọ́ àti lédè òsìn nígbàtí ìmọ̀ yìí dìde ìmọ̀ yóò sì ń pìlẹ̀ ó dìde ní bí àwọn ìmọ̀ míì náà ti dìde inú tán ọmọnìyàn ṣùgbọ́n kí wá sí bí àwọn kan sí ń pèpè láàrin wa lénìí ìpèpè tí wọ́n ní pé ẹ gbàgbé wíwósù ìmọ̀ wósù ìpadà sẹ́yìn ni ìyẹn ni ò lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́wọ́ orú wọn láíláí àwọn tí wọ́n ń so lè náà àwọn tí wọ́n ní káàbùlò ìmọ̀ astronomy wọn pàpẹ̀lẹ̀ rẹ̀ àti sọ díẹ̀ nù kọ́míníkì wọn kèé pé ìta ń sọ fún ní pé yóò wà dípò wíwósù o tẹ́bá sì rí tó ṣẹlẹ̀ ní àwọn ilẹ̀ Lárúbáwá lọ ìná lọ́dún tó kọjá ì àti wọ́n ní Egypt as example ó nígbà táwọn astronomy ni wọ́n wá akẹni wọn lè rí akẹni wọn rí wọ́n tó ti bẹ́ ìjọba wá ìgbọ̀ntọ́ ẹkọ́ òsùwòsù wọ́n rí ibi àyẹ̀ ti rí láwọn ìlú Mùsùlùmí wọ́n kéde ló ṣe pé àwẹ̀ta gbà lọ
kìí ṣe bí àwa ṣe gbà ń bí táwa kan dá ọjọ́ lẹ̀ ìjọba ìlà bẹ̀rẹ̀ ìjọba ìlà parí ìjọba ìlà gbà kọ́ wọn ìṣe bẹ́ẹ̀ ń bí kankan lórí ilẹ̀ ayé wọn ìṣe bẹ́ẹ̀ ń bí kankan lórí ilẹ̀ ayé tẹ́sẹ̀ ti lálàáfíà a ń láti ní ìgbìmọ̀ kan tàbí sí di ètò oṣù ẹlẹ́wà mú kọtẹ́ pé ìgbà mi ń bẹ a máa fi sí Minister of Justice ìgbà mi a fi sí Minister of Endowment ìgbà mi a fi sí Darul Ifta àwọn tí wọ́n ń di fatwa oṣooṣù ìgbà ń bẹ wọ́n gbé kalẹ̀ Jiyatu Rasmiya àwọn abala kan tí ó wọ́ official ibi báyìí wọ́n gbé lé àwọn kan lọ́wọ́ fún ìṣọ̀kan mùsùlùmí ibi ọba ti wá gbé lé lọ́wọ́ yẹn òun ló ní àṣẹ rẹ̀ especially if tàbá ti ní Islam tó mùsùlùmí pọ̀ ń bẹ kódà láwọn ìlú tí Islam tí ò nílẹ̀ ń bẹ láwọn Europe wọ́n láwọn Islamic Center tó sì ní gbímọ̀ tó mójútó ọ̀rọ̀ oṣù láwọn Islamic Center yìí torí díẹ̀ pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run eléyìí ni abala kejì lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ní ìjẹjọ àwọn tán láàlè lò rárá àsàlàyé fún wa lè ní àti láàlè lò àsàlàyé fún wa pẹ̀lú gbọ́lọ́ bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọwá kú ẹlẹ́ẹ̀kẹta al-qawl bit-tafsil àwọn tí wọ́n lálàyé lè lórí wọn sí lọ́dọ̀ àwọn alákọ̀ọ́kọ́ 100% wọn sí lọ́dọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì 100% ọjẹ́ ẹlẹ́ẹ̀kẹta gbọ́dábà wá ń sọ̀rọ̀ lọ́wọ́ àmọ́ bí ọba dúró sí mẹ́ kí wáyé kọ́ wá mú kan nú ẹ̀ kọ́ wá máa fi dàyé kárú ìtàwọn àfáà ti gbèjò lé lórí tí wọ́n ti conference ẹ̀mà yẹlé lórí òní ilé ní àgbọ́yé tó gbọ́dọ̀ wà lára gbọ́ a mùsùlùmí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtolówó àtàlákà àtolórí àtọmọlẹ́yìn tí ẹ̀sìn wó fi ní àlàáfíà nígbàtá àfá kan bá ń sọ̀rọ̀ a mọ̀ bú ní ọ̀rọ̀ tó ń sọ ìbò lọ́dún sí ọ̀rọ̀ oṣù jẹ́ ń sọ yìí káfojú wa káwà káàkà kó pẹ́gbọ̀n káwà lọ́dún 29 àwọn ìdáhùn kan dó sínú kálò ìmọ̀ astronomy pẹ̀lú àwọn condition báyìí ìtàn kan dó sínú méjèèjì ẹja papọ̀ àkàtọ́nù eléyìí o náà ni o ní máa dáwé ilé ilẹ̀ láàrin wa àtẹ́ntọ́sọ àtẹ́ntọ́gbọ́ ládá kásọ̀ àkàmọ́dún àdádá kátọ̀rọ̀ fún ìkọlọ́fọ́ rẹ̀ síwájú Allahu Akbar